ṣé ẹ ti gbọ́ nǹkan tí principal tí wọ́n mú ní Oríire? Ẹ ti wo fídíò tí wọ́n ṣe, ẹ ti gbọ́ nǹkan tán sọ. They requested for ₦1 billion. They requested for Sharia to be entrenched in the country. These are not true. Woman yìí sọ pé gbogbo ó ní a fẹ́ ṣe Sharia o, a ṣe Sharia o, ń pé gbogbo ọ̀rọ̀ yẹn awuyewuye lásán ni pé irọ́ ńlá pátápátá ló wà ńbẹ̀. Wípé gbogbo ọgbọ́n yín sọ pé wọ́n náwọn bandits o, wọ́n ní kó mú 1 billion wá, wọ́n lákàntì ẹnìkan ní Kútọ́nù òun náà fẹ́ sanwó yẹn sí, wọ́n lákàntì ẹnìkan ní Kàfàǹṣà ló fẹ́ sanwó yẹn sí, wọ́n ní wọ́n ti mú àwọn ọmọ Ọ̀yọ́ mẹ́jọ o, wọ́n ní àkáǹtì tí wọ́n sẹ́ndì ẹ̀ sí ọmọ kékeré kan ní o, bóyá ta ló wà náà gbà náà o, wọ́n ti mú ọmọ náà o. Irọ́ pátápátá ló wà ńbẹ̀. Ọ̀rọ̀ ìdẹ̀ ti dá wàhálà sílẹ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ Muslim àti Christian. Pàápàá jùlọ àwọn Christian tó jẹ́ landlord wọ́n ti ń bá àwọn tenant wọn jà pé tó jẹ́ Muslim wípé ẹ̀yin lẹ ní Sharia o, kìnìkan o. Everybody ti wá believe pé gbogbo Muslim tó wà Nàìjíríà pátápátá gbogbo ọ̀nà lọ́wọ́ sí ọ̀rọ̀ ó ṣe Sharia o, kò ṣe Sharia o, of which kò rí bẹ́ẹ̀, irọ́ pátápátá ló wà ńbẹ̀. Bẹ́ẹ̀ náà ni mo rí ẹnìkan ló sẹ́ndì voice woman kan sí mi, mo mọ̀ bóyá ẹ̀yin náà rí voice yẹn lórí WhatsApp, tí woman yẹn sọ pé mú ọmọ gbogbo ọmọ yín, ẹ mú wọn pamọ́ o, ẹ mú wọn pamọ́ o, ẹ ṣe gbá ẹ ṣàwọ ẹ ṣe kókó bàbá sásùn, wípé ẹ lọ gbómi o, ẹ gbé sínú èrì, tẹ́ bá ti gbómi yẹn sínú èrì, wá máa wọ́n kinní kan sí, ẹ máa wọ́n kinní kan sí. Gbogbo àwọn ọ̀rọ̀ báyìí ó lè dá wàhálà lẹ̀ láàrin ìlú. Ó máa nídìí, ó máa láwọn kan tó máa wà ní ìdí ọ̀rọ̀ yìí, ó máa láwọn kan tó máa wà behind gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, torí pé tí kò bá nídìí ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́, tí ò bá nídìí ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́, torí oríṣiríṣi etí gan ti kún, etí ti fẹ́ fàyà. Ká ní pé woman yóò bọ́ta láti wá clear gbogbo nǹkan yìí nísìnyí, nǹkan tó kàn béèrè lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ni wípé àwọn èèyàn wọn kan tó ti mú wípé kán dá padà wá, kán dá wọn padà, nǹkan tó náà wọn fẹ́ nìyẹn. Adẹ́fẹ́ ilé ìgbẹ́ àǹfì àsìkò yìí bẹ ìjọba Nàìjíríà wípé kán jọ kán bá wà tètè wá àtúnṣe sí ọ̀rọ̀ yìí káwọn pípù ilé wálé, because kìnìún pọmọ tálíkà ayé rẹ́rìn, wọ́n ní kìnìún fọ̀lú mọ́, ó pọmọ olówó ariwo ta. Pẹ̀kẹ̀lẹ̀mẹ́s, àbúrò Pẹ̀kẹ̀lẹ̀mẹ́s àti àwọn ìbejì ẹ̀ ọ̀hún lójú bí ọjọ́ mẹ́ta lọ lọ́dọ̀ àwọn tó ti mú ọ. Lóòótọ́ náà àwọn tó mú àbúrò Pẹ̀kẹ̀lẹ̀mẹ́s wọ́n yàtọ̀ sí àwọn tó kó àwọn tí tó wà àtàwọn tíṣà tó wà lórí rẹ̀ àtàwọn student, ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n tètè káràmásìkì ti àbúrò Pẹ̀kẹ̀lẹ̀mẹ́s, bóyá torí bọ́ ṣe jẹ́ láwùjọ. Ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn pípù yìí sìn ó ti ń pẹ́ ju, ṣé kò ti máa lọ bí oṣù kan báyìí, kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ti fẹ́ súnmọ́ oṣù kan tán. À ń fi àsìkò yìí bẹ ìjọba Nàìjíríà kán jọ̀ọ́ kán bá wá nǹkan ṣe, kán bá wá àtúnṣe sí ọ̀rọ̀ yìí káwọn pípù ilé tètè wálé, torí tabá ní kò kàn wá ó lè kẹni tó máa kọ̀tà padà wá kàn wá o. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ń bọ̀ díẹ̀díẹ̀ ni o. Nígbà tó wà ní north àní kò dọ́dọ̀ wa, kò ṣe kinní kan, igbá kan ò ṣe, àwo kan ò ṣe. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ti dọ́dọ̀ wa báyìí, ó ti kàn wá. Àwa kan tí wọ́n wà tá máa ní ṣèbáwọn tó kó kò ń ṣèyàn wa, kò kàn wá. Ìwọ tó bá sọ pé kó èèyàn ọjọ́ tó wá máa kan àwọn èèyàn títí náà tó wá máa kó wọn, ó di kan lẹ́ni tí àbá tètè wá àtúnṣe sí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀. Àwọn kan wá jáde nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó àwọn ọmọ yìí. Àwọn yẹn wá ń pariwo Tinubu must go, Tinubu must go, Tinubu must ṣe gbá, Tinubu must ṣàwo. Ṣé àwọn yẹn ò bíra wọn wípé ó ṣe jẹ́ àsìkò tí election bọ̀ ló di pé àjínigbé tí ò ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá, ń pé àwọn bandits o wọ́n wá wọnú school kan lọ o, wọ́n lọ kó àwọn ọmọ kan o, wọ́n lọ ṣe gbá, wọ́n lọ ṣàwọ́, wọ́n lọ ṣe kókó bàbá sásùn. Ó ṣe jẹ́ time tí election bọ̀ ní gbogbo orú nǹkan báyìí wá ń wáyé. Ẹ ti mọ̀ pé lọ́wọ́ olóṣèlú nú ni, ṣùgbọ́n tí kò bá nídìí obìnrin kan gbọ́dọ̀ jẹ́ kúmólú, kò dẹ̀ sí bó ṣe fẹ́ jẹ́, ó máa lọ́wọ́ onílé náà nú, torí bí kú ilé ò pa ni tòde ò lè pààyàn. Kí àwọn bandits yẹn tó wá kan tó wọ àárín ìlú wá kó àwọn ọmọ
kán wá kọ́ àwọn ọmọ ní school ó máa lọ́wọ́ aráàlú nínú. àwọn kan tí wọ́n sọ pé àwọn tí Jonathan bá débẹ̀ o Jonathan máa ṣe dáadáa o tí Obi bá débẹ̀ o Obi máa ṣe dáadáa o t'Atiku bá débẹ̀ o Atiku máa ṣe dáadáa o. ìbéèrè tí mo fẹ́ bi yín ni pé gbogbo gọ́ọ̀mẹ̀ntì tá ti ń ní president tá ti ń jẹ ní Nàìjíríà tá ti ń ní ní Nàìjíríà èwo ló ṣe dáadáa? èwo ló ṣe dáadáa? àtàyè Ọbásanjọ́ láti gba òmìnira títí di sìn ṣé Nàìjíríà ti dá? títí di èní tí mò ń sọ̀rọ̀ ṣé Nàìjíríà ti dá? ti ìgbà tí Ọbásanjọ́ wà ń bẹ̀ a ní Ọbásanjọ́ ò ṣe dáadáa o Ọbásanjọ́ kò ń bẹ̀ lágbájá tún débẹ̀ lágbájá náà ṣe dáadáa tàmẹ̀dù tún débẹ̀ tàmẹ̀dù ṣe dáadáa. ẹni tó bá wà ń bẹ̀ kò kí ń ṣe dáadáa ó dìgbà tó bá kú ń bẹ̀ ká tó wá máa sọ pé àṣásìkò lágbájá àṣásìkò ẹ̀ tí ẹ̀ tún ṣe bẹ́tà ju ti tàmẹ̀dù lọ. Tinubu ló wà ń bẹ̀ ń sìn tó jọ ọmọ Yorùbá. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń wá bí Tinubu ṣe máa kúrò ń bẹ̀. wọ́n ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Tinubu ọmọ Yorùbá ni ẹ jẹ́ ká fún Tinubu sọ. èmi ò kì í ṣe politician mi ò kì í ṣe politics o bọ́ mo kàn ń sọ òdodo ọ̀rọ̀ nítorí àwọn aráabí wọ́n máa ń support ara wọn. ọmọ Yorùbá dẹ̀ ló wà ń bí kí ló dé tá a lè support ọmọ Yorùbá? èmi ò pè kí ló kèmí àti politics mi ì ṣe politics o mi kì í ṣe politician but a kàn ní láti bára wa sọ òdodo ọ̀rọ̀ ni. nǹkan tẹ́yìn bá rí sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kí ni nǹkan tẹ́yìn rò? ṣé ẹ rò pé wọ́n fẹ́ fi bà Tinubu jẹ́ ni àbí kò ṣe wọ́n fẹ́ fi bà Tinubu jẹ́? kí ló fa gbogbo awuyewuye lé Tinubu lọ ẹlẹ́gbàlọ́ ẹláwo lọ tán fi kọ́ àwọn ọmọ tán fi kọ́ àwọn ọmọ tán fi ṣe bá tán fi ṣe àwọn wá play game politics ni gbogbo kinní yìí. mo dẹ̀ gbà ládùúrà pé lágbọ́rọ̀ Ọlọ́run àní rárìn fẹsẹ̀ sí àní rí láburú aburú ò ní ṣẹlẹ̀ sí wa. ọjọ́ tó bá ń palẹ̀ àní sí ń lé ọjọ́ tó bá ń pọ̀nà àní rìn lójú ọ̀nà lágbọ́rọ̀ Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé Yorùbá Nìkan, ilé àtọ̀nà gbogbo wa kò ní bàjẹ́.